kú dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá ẹ kú dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdi ojú tẹ fi ń wè mí ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ mi ní gbogbo ìgbà kò ní di. Ohun tí mo mú wá sí ojú ìwòran wa náà ni àṣà ìranraẹni lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí náà ni mo sì ń tẹ̀síwájú nínú ẹ̀. Àròkodoko ọ̀rẹ́ méjì tí oko wọn ò jìnnà síra wọn tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénú ni wọ́n máa ń ṣe àròkodoko. Ọ̀rẹ́ ògbẹ̀ta òun ni àròkodoko. Ìdí ni pé ọjọ́ kan ṣoṣo tán bá ti mú yẹn wọ́n á ṣiṣẹ́ èèyàn kan láàárọ̀ ẹnì kejì yẹn wọ́n á lọ bá ṣiṣẹ́ tiẹ̀ lọ́sàn-án tán bá jẹ oúnjẹ àárọ̀ lóko a ìyẹn ẹni àkọ́kọ́ yẹn tán mú fún tó mú àárọ̀ wọ́n á lọ jẹ oúnjẹ alẹ́ ní oko ẹnì kejì tó jẹ́ bí tí ó mú ọ̀sán. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi àròkodoko ti ń kásẹ̀ nílẹ̀ Yorùbá. Ìdí ni wípé tí wọ́n bá ṣiṣẹ́ takuntakun láàárọ̀ nígbà tó bá fi máa dọ̀sán tán fi máa dóko ẹlòmíì kì í jẹ́ kí iṣẹ́ yẹn kó ṣe dáadáa tó á ti rẹ̀ wọ́n. Ẹ mọ̀ pé iṣẹ́ téèyàn ti bẹ̀rẹ̀ látàárọ̀ tó yẹ kó sinmi wọn ò ní sinmi o wọ́n á tún lọ bẹ̀rẹ̀ níbi tẹ́nì kejì. Tọ̀sán yẹn ni tó bá mú tọ̀sán yẹn ó máa ń rí bákan á ti rẹ̀ wọ́n iṣẹ́ yẹn ò ní jágara bó ṣe yẹ kó jágara. Ó ti ń kásẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ nípa ẹ̀ torí àṣà ìkan nínú àwọn àṣà ìranraẹni lọ́wọ́ náà ni. Nítorí ìdí èyí gbogbo bí tẹ́ bá ti rí fídíò Culture by Ade Anade ẹ comment ẹ like ẹ share ẹ dẹ̀ follow mi mi ò lè mú èfò fún yín. Ohun tí mo bá ti mú wá sí ojú ìwòran wa yìí ohun tí mo mọ̀ tó yé mi yékéyéké òun ni mo mú wá. Nítorí ìdí èyí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri nílé lóko lẹ́yìn òdì ẹ fẹ́ràn iṣẹ́ mi ẹ mú iṣẹ́ mi kó gòkè iṣẹ́ yín á gòkè.